bámi àgbà àlùfáà ńlá onílù yẹn ó yá pa pátápátá wọ́n ní kí gbogbo àwọn àfáà gbólóhùn kan wọ́n ní táwọn fẹ́ sọ kí wọ́n tó máa lọ nígbà tí àfáà Ádámù tí wọ́n ń dúpẹ́ wọ́n lẹ́yìn tẹ́ fẹ́ mú wá wọn là kọ́ wàá gbà o ìgbà táfáà Ádámù ń dúpẹ́ wọ́n wá láwọn dúpẹ́ fún bàbá wọ́n láwọn òun làwọn fẹ́ sọ níwájú gbogbo ẹ̀yin bàbá kẹ́ tó lọ kí bàbá Ṣéhù Núrù kẹ́yìn náà má ti lọ wọ́n ní kẹ́ ní sùúrù díẹ̀ bàbá àdàbí àná làwọn fẹ́ mọ́ la ní kí wọ́n ní sùúrù díẹ̀ bàbá ní Markaz àwọn náà wọ́n ní wá wọn níbi tí wọ́n ń lọ kódà wọ́n tún náwó ọjọ́ wa lójú púpọ̀ àwọn gbólóhùn táfáà Ádámù tí wọ́n kọ wọ́n lóhùn lọ́jọ́ káwọn rántí ọ̀rọ̀ tí ẹ̀fẹ̀ ìlàsúfì kan sọ bóyá Bun Banet bóyá lórúkọ rẹ̀ Jamaluddin wọ́n ní kí ló wí. Mas'alatu dawri jarat bayni wa bayna man uhib lawla mashi bima jafa lawla jafahu lam ashib. afa bunu kele Jamaluddin bun Nabata ó ní mas'alatu dawri nínú falsafa lọ́wọ́ ọ̀dọ̀ àwọn afáwa náà láti kọ́ ǹjẹ́ ń pè ní mas'alatu dawri ni pé ọ̀rọ̀ tó ń rotate ó dàbí chain tó kọ́ra wọn ni ó wá fi ròyìn Ọlọ́hun ó sì fi ròyìn ìfẹ́ tó ní sọ́lọ́hun ó dàbí ńgbà tá a fà dámọ̀ pé òun dúpẹ́ àmọ́ gbogbo ohun tóun ṣe yìí òun dúpẹ́ fún bàbá bàbá ni ó dúpẹ́ fún òun ni àbọ̀ òun ni ó dúpẹ́ fún bàbá wọ́n á wo ohun tí a lè fi wé mọ̀ pé mas'alatu dawri ni kéèsì tó ń rotate ni bí bàbá bá dáa ó yẹ kó dúpẹ́ fọ́mọ àti ìyá ọmọ tọ́mọ bá dáa yóò dọ̀ ẹ̀jẹ̀ ríran tọ́mọ bá dáa yóò dá ọpẹ́ padà fún bàbá àti ìyá ẹ̀ táàfà bá dáa yóò dọpẹ́ padà fọmọ kéwú ẹ̀ yá ẹ̀yin ọmọ yìí lẹ jẹ́ kí iṣẹ́ mi ọyọ náà ní sọ Ádámù ń ṣe fún wa ló fi dàbí pé wọn ò rí ọmọ tiwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ń rí torí pé iṣẹ́ wọn yọ lára ọmọ ọlọ́mọ kọ̀ wá pa tiwọn náà rẹ̀ bẹ́ẹ̀ ni sọ Kamal bẹ́ẹ̀ bàbá Lágbàjì bẹ́ẹ̀ ni gbogbo ọmọ rí lọ́dọ̀ àfa rẹ̀ mas'alatu dawri ni wọ́n ń pè nínú science falsafa ọ̀rọ̀ tó ṣe pé a lè yọ̀ yìí ká má yọ̀ yìí mà kò ṣeé dáyọ̀ ní ń pè ní mas'alatu dawri ní mas'alatu dawri jarat bayni wa bayna man uhib lawla mashi bima jafa lawla jafahu lam ashib. mas'alatu dawri jarat àwa mẹni tí ó dúpọ̀ fúnra wọn láàrin ọkọ dáadáa sí ìyàwó dáadáa tí ìyàwó bá dáa yóò mọ̀ pé ọkọ mi ẹ̀ ṣe tọkọ bá dáa yóò mọ̀ pé ìyàwó ìwọ ló ṣàṣeyọrí ọmọ ọmọ wíwẹ̀ fún bàbá bàbá ọmọ wíwẹ̀ fún ọmọ tí wọ́n bá dáa síra wọn tí wọ́n bá ti dáa ẹnìkan yàrí láàrin àwọn méjì kí ló ṣe fún mi mo lo wúlò sí kódà kò ní rere sóore oore aburú ní òrì sí tábàdà mo bá ń pò òun dúpẹ́ fún wa òun dúpẹ́ fún màmá òun dúpẹ́ fún bàbá òun làwa náà ó ṣe kí ni á dúpẹ́ fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí afa Hasimu sọ àtọ̀rọ̀ tí gbogbo yín sọ látàárọ̀ tá a bá fún tí ọba gbọ́ kíláàsì á wà á pa gbogbo ọpẹ́ ìpọ̀sọ́dọ̀ ta ni ọba àlekè ọlá òun ni mo fẹ́ kẹ́yìn bàbá ọba ṣàdúrà sí kẹ́ tó dìde á sì dúpẹ́ fún bàbá tó dùn wá nù yìí tí ò fi wá sí dájò kó irú àdánwò wà mí wá sí níṣẹ́ o ẹ̀rù ń bà mí nígbà tá a ló mú bọ̀ ó ní àwọn máa ń rí lẹ́kṣọ̀ tó àwọn abẹ́rẹ́ wọn á mú tẹ̀sùbá mi bá ti dé jókòó èmi máa ń ṣe tìláwà ṣùgbọ́n nígbà tí ń gbọ́rọ̀ rẹ̀ mo sì ra apá kùránì dé kùránì kan là ń gbọ́ yìí àfa tó jókòó tì mí rí i pé mo ra apá dé ni àwọn afọtí kotí pẹ̀lú àfàjà mi pé òjíṣẹ́ Ọlọ́run lélẹ́yìí báyìí kéwú yanjú ìwé yanjú gbogbo màání yanjú bẹ́ẹ̀ ni ìwà pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀
òun lójú orí báwọn àbáwọn òbí méjèèjì barakallahu fik àwọn afa wọ́n ṣàdúrà fún ọ ó tún máa gbà sí ni o ìgbà tí afa símù náà ó tún ṣe òun náà tún kàn mọ́ sí mo tún á ń wò pé ṣé asimu náà ni abẹ́lòmíì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilah. kọ́dà inú afa nuru náà tún dùn pé òun rẹ̀ nìkan mọ̀ sí kò bá jẹ́ kó wá jẹ́ kó wá kó gbẹ dànù ká wá pé kí ni wọ́n wá ń wí ní sotí àbájì ti fọ̀rọ̀ lọ́wọ́ o méjì náà jọra yín ẹ̀ lálùbáríkà sí i àmín. àwọn afọ́sàdúrà fún inú sọ Abdulkadir dùn alábẹ́rẹ́ inú bàbá ṣé òmùmẹ́ni dùn inú afa latina dùn afa alásìkiri ló jókòó pé afa àwọn àdàbíyà inú àwọn náà dùn so ntí mo fẹ́ sọ béètù méjì náà ni lórí masala kò lè jẹ́ kọ́ ìwọ náà máa wò ó lé rẹ àti ládùúgbò àti lára rẹ pé ta ló dúpẹ́ fún ta ni ó dúpẹ́ bàbá rẹ ló dúpẹ́ fún ni àbí bàbá ni ó dúpẹ́ fún ọ. wọ́n ti dẹni tá a dúpẹ́ fún àfa ọ̀sọ́ wa ló kọ́ rè ọlọ́jọ́ sọ wa ló kọ́ bú masala tó dáwòrì ẹ̀rí kéèsì tó ń rotate jarati ongo بيني وبين من bẹ́ẹ̀ni أحب wà bẹ́ẹ̀ni man uhib láàrin mi àtẹni tí ń lọ́ọ̀fù mi tẹ́mi náà ń lọ́ọ̀fù ẹ̀. لولا مشي بما جفا lọ́bùlá mà sí ibi tí ìbá ti pé mo dàgbà darúgbó ohun ewu lérí ni máa jàfa iṣẹ́ tí n bá ń ṣe iṣẹ́ wọn kò bá ti dúró ìgbà mo dàgbà ló jẹ́ ṣé ó dúró bóun ti wí yọ náà nù. لولا ìfẹ́ rẹ̀ ìfẹ́ tóun ní sọ́lọ́run ló jó òun ewu lérí. جفا wí لولا جفاه لم èyí tẹ́mi àwọn awí ni أشب wípé láwùlá kìíyá ní máa bàdá láwùlá bàdá ò làmú àkùn. لولا كياني ما بدا لولا بداه لم أكن láwùlá kìíyá ní tí ìbá ìpè mi kọ́kọ́ dáyé sí àfa àdámù ni má bàdá ìbá ti tara wa jáde. láwùlá bàdá ò tí ìbá ìpè òun náà wá yọ táyé ń gbọ́ ni lámú àkùn ọba ti gbàgbé kẹ́nìkan jà fa. nígbà tí bàbá wa ẹlẹ́hà tágbà dé wọ́n wá bí mo ní bàbá àárá àwọn ọmọ tẹ kọ́ ń kéwù àárá àwọn ọmọ tẹ tèmi wà ń kékeré Ògbómọ̀ṣọ́ Ilé-Ifẹ̀ Ọ̀yọ́ Ìkìrun Ṣakí wọ́n pọ̀ ń gbẹ̀dẹ̀ àtàwọn Ìlọrin tí wọ́n kéwù lọ́dọ̀ bàbá ẹlẹ́hà ìwúlé kéwù àjòkó tí agbọ́njúmọ̀ àwọn kan ṣùgbọ́n ńgbà tó yà àárẹ̀ nìkankan àwọn ìṣòro dé wàhálà dé ni wọ́n gbà àwọn àáfàá máa ń lọ ọmọ kéwù àwọn ọmọ kéwù yìí nìyẹn ni ìgbà wọn á dá gègé wọn á dọ́dọ̀ wọn di múnjọ kan gbogbo àwọn tí ẹ kọ́ ń kéwù ẹ gbúrò kankan wọn ni bàbá ni wọ́n bẹ̀ wọ́n mọ̀ wíyì wọn mọ́ tí gbogbo ọmọ kéwù mi bá dúró tí ń bá rẹ̀yìn tí mo bí ń kọ́ tọ́lọ́wọ́n bá jẹ́ nìkan kan yín ó ṣẹ́kù mo bá mi kú púpọ̀ ẹ̀yin kọ́ yẹ kí n kọ́kọ́ bì bàbá yín àgbà Abdulhamid àwọn tá a bí lẹ́yìn ẹ̀ tó kú látọ̀dọ̀ ọ̀ya tiẹ̀ látọ̀dọ̀ ọ̀ya tiẹ̀ látọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀yà wa ọ̀kọ̀ọ̀kan lásẹ̀kù. bàbá ó sì máa fi owó ẹyọ kà á pé ńgbà mo fẹ́ lágbájá ọmọ rẹ̀ bíi 10 ó kù ẹyọ kan ọmọ eléyìí bíi 8 ó kù ẹyọ kan. àwọn tó wá ń kù 2 3 ló bẹ̀rẹ̀ látòrí ìyá wa nùdíà ìyá ọ̀tẹ́ àwọn kù 2 nígbà tó yá ọ̀sọ̀kalẹ̀ sílẹ̀ àfàlùkù wọn àti múra náà àwọn náà kù 2 àwọn kan lọ láàrin wọn o nígbà yá wa bọ́ sírí ìyá wa tó jókòó yìí Hájà Rifkatu àtàfà wa ìdí àwọn náà kù 2 sáfù 2 làwọn àdánwò tí bàbá kan lè rí àbíkú kò sí sọ àtàwọn ìyá wa tó lọ ẹnìkan fi ń sọ fún mi náà àti mi pé dákun wọn mọ́ tún jogún kúkú ìyàwó bíi ti bàbá mọ́ dákun wọ́n lè mí kọ́ ọ̀kọ̀ òwúrì ọlọ́ọ̀ni ọwọ́ bẹ́ẹ̀ ni tí ń jẹ́ pé gbogbo ẹ̀ ń rotate ni bàbá ẹlẹ́hà ń sọ pé àwọn ò tó bàbá àwọn ní Wàrà tó kù láti lọrin wá sí Wàrà Ọlọ́run jẹ́ àwọn ò tó bàbá àwọn ni àwọn ò tó wọn tá a bá ní ẹni Ọlọ́run ní àwọn ò tó bàbá àwọn àwa náà ò tó àwọn náà Ọlọ́run bá ní kò tí ì tán tí gbogbo àwa náà àfa lójókòó tì mí wọ́n bá bẹ̀rẹ̀ ní sìn pẹ̀lú tọ́lọ̀ ń bù yunifásitì ní kọ́ wọn ní sìn pẹ̀lú ògo Ọlọ́run dókítọ́rà láìpẹ́ inṣàlá pòfẹ́sọ̀ gbogbo sáfù àlùbáríkà pọ́ lára bàbá ẹlẹ́hà púpọ̀ Ọlọ́run tí èdè pin lórí rẹ̀ kò ní dó lórí wọn náà yóò sì kárí gbogbo ohun tí ń jẹ́ ẹlẹ́hà family ní bíbí ní títọ́ àti níwà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pín sí wọn Ọlọ́run sàmì náà dúpẹ́ fún wọn náà o àwa náà dúpẹ́
àmọ́ ọpẹ́ láàdá fún ìlú tá à ń lù láàdúpẹ́ fún ni tí ń fara gbàyà àwọn tí ń lùlù ní bẹ́ẹ̀ gbogbogbò àwọn tí ń lù tá à ń lù tá à ń gbádùn ẹ̀ láàdúpẹ́ fún ni àbí kọ̀ǹgọ́ tá à ń fi ń lù àbó nílù tí ń sapá báyìí tí ń lálàsí ara ẹ̀ ní bá lùlù mẹ́rin ẹ̀ kanu wọn ó di mélòó ìlú láàdúpẹ́ fún ni àbí kọ̀ǹgọ́ abẹ́ni tí ń lù bílù tí wàá dùn tó àtẹni tí ń lù tí ọba ẹni jó kò wúlò àtẹni ọmọ orin kan tí ń kọ́ dà wọ́n márùn táládùúgbẹ́ fún gbogbo ẹ̀ toró orin gangan dùn ún kọ tí yẹn ọmọ jó tí ò rí lù tí yẹn bá mọ orin kọ dáadáa ẹ̀ sì rẹ́ni tí ọmọ jójó àmọ́ bọ́ bá dá jójó tí ò sórin tí ò sí lù wèrè ni wọ́n pè ó àfi kárí lù àti orin àti kọ̀ǹgọ́ àti lù àti ẹni tí ń lù àtẹni tí ń jó àtẹni tí ń kọrin mas'alatu dawru jarat bayni wa bayna man uhib lawla kiyani ma ba lawla bada lawla mashibi ma jafa lawla jafa olamu ashi mas'alatu dawru jarat bayni wa bayna man uhib أفادتنا المقالة واستفدنا هذا سجابوني وكل مقالة منها صلاح أفادتنا المقالة واستفدنا وكل مقالة منها صلاح وكل مقالة منها صلاح أفادتنا المقالة واستفدنا. Àfáà Nurudeen ẹsẹ̀ fani o ọ̀rọ̀ tẹ sọ wúlò gan o. وكل مقالة فيها صلاح. Gbogbo ọ̀rọ̀ tẹ sọ kọ pọ́ǹchì kọ̀ọ̀kan ló ṣe ká. Mo fi orin ilé méjì yìí mo fi máàkì. Bẹ́ẹ̀tù kejì ni pé jasallahu al-muhadiru jasallahu al-muhadira kulla khairin khatibun fi iqalatihi naja'un. خطيب في مقالته نجاه جزاه لمحادر كل خير. Ẹni ó ṣe wáàsí fún wa ọlọ́mọ sábà sẹ́yìn lẹ́sàn-án rí o. جزاه لمحادر كل خير. خطيبا في إقالته. خطيبا في إقالته نجاه خطيبا في مقالته نجاه. Àti bàbá tẹ̀lé ń tẹ́ wí àṣeyọrí bàbá kọ́sí ànábì á ṣàṣeyọrí ọlọ́run jẹ́ àlè kọ́sí ànábì. Àmín. Àfa yìí fáyìn púpọ̀ bí ìbá ṣe gbé ẹni bí ìbá gbé ìyá ṣe kí ó máa gbé ń bolẹ̀ ń lọ ìbá máa tẹ̀lé lọ lé. Ọfà yìí ní rírí ọfà yìí ní gbígbọ́ ni wọ́n sọ wá fà jáàmì gbà á ẹ̀yin fáyìn kó tún nílà ká inú ẹ wà wọn máa dààmú ẹ kò ní jẹ́ ọmọ tí ń ṣe ni wọ́n ń tò wọ́n wò wọ́n ní ọlọ́run àmàdúpẹ́ o làákà inú ò ní dàrú ilé rẹ̀ àtọ̀nà rẹ̀ ò ní dàrú aláǹdà Muhammad binúri díìnì wà ìdìnnà jalilin. binúri díìnì wà ìdìnnà jalilin. wàhásìmọ̀ ẹlẹ́mì fi tìbúyá wàhásìmọ̀ ẹlẹ́mì fi تبويا صلاح وهاشم في تبويا وعاشم علم وهاشم علم في تبويا صلاح. àti Àfáà Nurudeen àti Hashim ẹ̀yin méjì ọlọ́run bá tún rọ̀ yín sísè ọlọ́run jẹ́ ọmọ dá sí barakallahu fikum àfi dúpẹ́ fún yín ni.